Àkànní Gbọ́láhàn bàbá Rhoda, Àkànní Gbọ́láhàn bàbá John, Àkànní Gbọ́láhàn bàbá Rachel. Àṣèyí ṣàmọ́dún kájọ sẹ̀mí sí ṣàmọ́dún. Bàbá ló dá ọ sí òye, bàbá ló dá ọ sí òwà, olùgbàlà tó ń képe ní bàbá ló dá ọ sí. Bàbá ló dá ọ sí òye, bàbá ló dá ọ sí òwà, olùgbàlà tó ń képe ní bàbá ló dá ọ sí. Àkànní Gbọ́láhàn òye, Àkànní Gbọ́láhàn òwà, ó ti ṣèyí wá sẹ̀mí sí Àkànní Gbọ́láhàn. Bàbá ló dá ọ sí òye, bàbá ló dá ọ sí òwà, olùgbàlà tó ń képe ní bàbá ló dá ọ sí. Kò pẹ́ lórílẹ̀ yìí òye, kò pẹ́ lórílẹ̀ yìí òwà, kíkú má ṣe yọ ẹ́ láwùjọ rẹ, kò pẹ́ lórílẹ̀ yìí. Bàbá ló dá ọ sí òye, bàbá ló dá ọ sí òwà, olùgbàlà tó ń képe ní bàbá ló dá ọ sí. Aláyìnlá Ajíkọrin ewì mọ́kọ̀tà náà o, Àyìnládé Ajíkọrin ewì mọ́kọ̀tà náà mo tún dé. Ànítorí ìta ni mo ṣe ń ṣe léyìí iná ọmọ ẹ̀ràn kéré, ṣebí torí bàbá mi ni bàbá olóríire. Dr. Gbọ́láhàn Àkànní, Honorable Gbọ́láhàn Àkànní, aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Acroach Nigeria Limited, clearing and forwarding agency náà ní nígboro Èkó. Bàbá mọ̀ gbọ́ làbárè ẹnu tèmi, bàbá ọlọ́jọ́ ìbí o. Abíọ́lá o, Abíọ́lá Àbọ̀lọ́rẹ́ Fúwádì o, Àbọ̀lọ́rẹ́ Fúwádì Oyèbánjọ mẹ́sàn-án àti Adélàkùn Rọ̀fíyá. Rọ̀fíyá Ọlọ́ládé ni wọ́n ránṣẹ́ pè mí, wọ́n ní mọ̀ kí ọ̀gá àwọn dáadáa, kí mọ̀ kí ọ̀gá àwọn Gbọ́láhàn Àkànní bàbá Rhoda tó dá níwá bí Òṣùmàrè. Wọ́n lọ́sẹ̀ yìí ṣàmọ́dún ọdún ayọ̀ lẹ́sìn ìmọ̀ọ́sẹ̀ ẹ̀ ní ṣàwúrè lẹ́yìn gbèsè. Ẹ mọ́ ló jíire lọ́pọ̀ ó lé o, àfẹ̀bọ̀gán jíire nísàrẹ̀ o. Bí Gbọ́láhàn bàbá Rhoda bá ti jíire àbùsẹ́bùsẹ́, àbùsẹ́bùsẹ́ ọjàre. Ìgbà ilé ẹ̀yìn èlé ni àwo ilé ẹ̀yìn èlé ni. Èlé lobìnrin ró sọ, èlé lobìnrin wẹ̀wù. Ìpẹ̀lẹ́ ní kówó ọ̀la ọmọ àtà ikú balẹ̀ ọ̀rọ̀ kan mọ̀ bọ̀ wá sọ́dọ̀ tẹ̀yìn. Wọn ò ní kí yín fọ́fọ́, wọn ò ní kí yín fún bànújẹ́ láíláí. Àbọ̀lọ́rẹ́ Fúwádì Oyèbánjọ mẹ́sàn-án àtàdélàkùn Rọ̀fíyá Ọlọ́ládé ni wọ́n ní mọ̀ kí ọ̀gá bíi bàbá tí í ṣe Gbọ́láhàn Àkànní o, Gbọ́láhàn Àkànní bàbá Rhoda. Bàbá John máa ń gbọ́rọ̀ tí mò ń sọ, jàre àsọdúnmọ́dún nínú owó nínú ọlá àtàìkú balẹ̀ ọ̀rọ̀, kí n wáré lé bàbá ẹ̀yìn. Àbọ̀lọ́rẹ́ Fúwádì ló ní kí n sáré lé àwọn bàbá tẹ̀yìn. Wọ́n ní Ẹ̀gbá Ìtòkò ni wọ́n ti bí yín lọ́mọ o, Ẹ̀gbá Ìtòkò ni wọ́n ti bí yín lọ́mọ. Ẹ̀gbá ọmọ yúnmùyúnmù lóró òkè, Ẹ̀gbá ọmọ yúnmùyúnmù lóró òkè o, nàmùnàmù náà kúkú lóró òkun o. Ọmọ orò ń pagi, orò ń pọ̀pẹ̀, orò tí pagbágùn dání wọ́n poríkì bàbá tẹ̀yìn. Gbọ́láhàn Àkànní máa ń gbọ́ bí mo ṣe ń wí. Ìgbà tí ń dùn yọ Ọlọ́run ọba ò ní yọ tán o. Mo délé bàbá yín lọ́jọ́ kìíní, mo ní wọ́n wá fòrò yín hàn mí lé bàbá yín lẹ́gbàá tó kò nílé bàbá tí wọ́n ti bí ọlọ́mọ. Mo ní wọ́n wá fòrò yín hàn mí, wọ́n ní kí n gún yẹn lẹ́bẹ̀ẹ́ o, kí n ro kàkán mi níjọ. Àyìnlá mo gún yẹn lẹ́bẹ̀ẹ́ tán, mo ro kàkán mi níjọ. Kàkà kan fòrò yín hàn mí, pẹlẹbẹ gíná gbélé mi lọ́wọ́. Ó tún délé kejì ọ̀wẹ̀wẹ̀,
Àyìnlá mo ní wọ́n wá fòrò yàn mí lé bàbá tí wọ́n bí ọlọ́mọ. Wọ́n ní ngúnyán lẹ́bẹ́ kí n ro kàkán mi níjọ. Mo gúnyán lẹ́bẹ́ tán mo ro kàkán mi níjọ. Kàkà kan fòrò yàn mí lé bàbá tó bí ọlọ́mọ. Ẹgbẹ̀lẹ́bẹ̀ igi ni wọ́n gbélé mi lọ́wọ́. Ọwọ́ adẹ́lẹ̀ kẹtọ́ wẹ̀wẹ̀. Àkànní Gbọ́láhàn bàbá Rọ́dà. Àkànní Gbọ́láhàn bàbá Jọ́ọ̀nù. Àkànní Gbọ́láhàn bàbá Rẹ́jẹ̀lì. Mo ní wọ́n wá fòrò yàn mí lé bàbá tó bí ọlọ́mọ lẹ́gbàá tòkù. Wọ́n ní kí n gúnyán lẹ́bẹ́ kí n ro kàkán mi níjọ. Mo gúnyán lẹ́bẹ́ tán mo ro kàkán mi níjọ. Kàkà kan fòrò yàn mí lẹ́gbàá tòkù. Wọ́n ní kàkà kan fòrò yàn mí lẹ́gbàá tòkù. Pẹlẹbẹ igi ni wọ́n gbélé mi lọ́wọ́ o. Àṣẹ wọ́mú lóró ké o. Àṣẹ nàmù náà kúkú lòrò òkun o. Ọmọ rò ń gbági orò ń pọ̀pẹ́ orò tí pagbágùdá ni wọ́n gorí kì bàbá tẹ̀yìn lẹ́gbàá tòkò máa gbọ́ mi yé. Ọ̀gá mi o ọ̀gá mi bàbá mi olóríire Dr. Gbọ́láhàn Mr. Gbọ́láhàn Honorable Gbọ́láhàn máa gbọ́. Aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Acroad Nigeria Limited Clearing and Forwarding Agency nílùú Èkó máa gbọ́ làbárè ẹnu tèmi. Àsọdúnmọ́dún ọdún ayọ̀ lẹ́sìn ìmọ̀ọ́sẹ̀ ẹ̀ ní sàwúrẹ́ kẹ́yìn gbèsè. Ẹ ò ní délé bókú ọmọ ìgbà ilé ẹ̀yìn lẹ́ni àwọlé ẹ̀yìn lẹ́ni. Mo ní ṣe bẹ́ẹ̀ tó tán mọ́ wọn nìbàdàn Ìbàdàn Mẹ́sì ọ̀gọ́ nílé Olúyọ̀lé o. Ìlú Ògúnmọ́lá olódò gbòkèrè lójú ogun. Ọwọ́ Sokoto kẹbẹ̀rẹ̀ bí ìjà. Ìlú Ìbíkúnlé alágbàlá jaya Gbọ́láhàn o. Àkànní o Àkànní o mama bínú pé mo bá ọ lóye mo pé ọ ló kọ Àbọ̀lọ́rẹ́ Fùádì lónìí kí n máa korí rẹ ní kíkankíkan. Ọmọ òye bá ń jọ ọmọ ẹ̀sọ́ lónìí máa korí rẹ ní kíkankíkan. Àtàdélàkùnrọ̀ fíyà ọlọ́ládé wọ́n láwọn máa rírì òrè pé ọ̀gá olóríire nìyàn jàre bàbá mi tó dání wá bí òṣùmàrè. Ìyá mi o ìyá olóríire aya ọlá aya yìí aya Gbọ́láhàn Àkànní Mrs. Gbọ́láhàn Àkànní wọ́n ní kí yín o gbéyàwó nínú rẹ̀ nìyí. Ìgbà tí ń dùn yọ Ọlọ́run ọba oníjọ́ tán o. Àsọdúnmọ́dún ọdún ayọ̀ lẹ́sìn ìmọ̀ọ́sẹ̀ Aláyìnlá ní kí yín pé ìgbà ọdún kan ni nínú owó nínú ọlá àtàìkú baálẹ̀ ọ̀rọ̀. Aláyìnlá ọmọ ẹran kéré Aláàfin Kaduna lèmi jẹ́. Ààrẹ akéwì tí gbogbo èèyàn mọ̀ sí Yusufu náà ni. Ààrẹ akéwì náà ni ọjà ààrẹ akéwì náà ni tí gbogbo ìlú mọ̀ Sálàyìnlá o. Ààrẹ akéwì tí gbogbo ìlú mọ̀.